hallelujah. hallelujah. Ìwọ tó bá mọ̀ pé irú eléyìí náà ń bọ̀ àkẹ́ ṣe hallelujah. hallelujah. Ìwọ tó bá mọ̀ pé ìgbẹ̀yìn yẹn náà fẹ́ dùn báyìí ìgbẹ̀yìn bàbá Fásọ̀rọ̀ dùn ṣe hallelujah. Ìwọ tó bá mọ̀ pọ́mọ rí ó gbẹ̀yìn rẹ ṣe hallelujah. Ẹ jẹ́ àjọkọrin yìí òkú rẹ̀ kì í sòkú ọ̀fọ̀. Bó bá ṣe pé ọpọlọ yìí tán ń gbé káàkiri ńkọ́ we thank God. Ìwé mímọ́ sọ fún wa pé nínú gbogbo ká máa dúpẹ́. Ẹ jẹ́ àjọkọrin yìí àpàdé lẹ́sẹ̀ Jésù níbi tí a kò níyà a ó ríra wa a ó yọ̀ mọ́ra wa Jésù ni ó ṣe àrẹ̀gbẹ́. Ọjọ́ ikú bá a bá ń sùn bá a bá ń jí ẹ jẹ́ àjọ máa rántí ọjọ́ ikú. Bá a bá wà lókè èpè tá a wà yìí ẹ jẹ́ a máa rántí ọjọ́ tá ó dẹni àmúpìtàn. Àṣé ọjọ́ kan ń bọ̀ tọ́mọ èèyàn ó sùn tí ò ní jí sílé ayé mọ́. Ọjọ́ t'Olúwa bá fi pamọ́ fún gbogbo ọmọ adarí oorun ni. Ọjọ́ tí ò sẹ́ni tọ́mọ̀gbà tó lè jẹ́ bóyá làárọ̀ bóyá lọ́sàn-án bóyá lálẹ́ ń kú lédè ta ló lè sọ. Ta ni ọ̀mọ̀ràn tàbí wòlíì tó mọjọ́ ọkú rẹ̀ kó wá sọ fún gbogbo mùtúmùwà ẹ̀yin wòlíì ẹ̀ má bínú. Àṣé ọjọ́ kan ń bọ̀ tínú ó dilẹ̀ lẹ́yìn asusu jẹ́ ó di gbére ó di kẹrin kẹsẹ Olúyẹmísí a ò tún rí ọláyé mọ́. Ọmọ Fásọ̀rọ̀ ọmọ Theophilus Adékúnbí Fásọ̀rọ̀ máa lọ bọ́lúwa ọba ti kọ̀wé rẹ ni. Iwájú tó kọjú sí Olúwa ọba jó dáa ẹ̀yìn tó fílẹ̀ kó má bàjẹ́. Ẹ tọ́jú ọmọ kẹ́ ẹ bá ní tọ́jú ọmọ ọmọ gbogbo ìjọ Ọlọ́run tẹ́ ẹ fílẹ̀ olú ìjọ mímọ́ ò ní bàjẹ́ ẹ bá mi sàmì wìtìwìtì. Ẹ̀yin ọmọ bàbá ìlànà tí bàbá yín fi sílẹ̀ ẹ má mọ̀ ṣe yà kúrò ń bẹ̀ o. Tolúlọpẹ́ ikú ò ní pa ọ́ ní rèwerèwe lágbára Olúwa ọba. Ẹ̀bùn Olúwa gbogbo ẹ̀yin ọmọ Olúyẹmísí Fásọ̀rọ̀ pátápátá orí gbogbo yín ò ní gbàbọ̀dè. Ẹ̀bùn Olúwa yà àtàkìtì ikú bàbá tó bí yín lọ́mọ ò ní dàkúfà láéláé. Ẹni ìtàn ń kọ́ Adékúnbí Ọlámídé Ọlájùwọ̀n Fásọ̀rọ̀ gbogbo ẹ̀yin ọmọ bàbá wo Olúyẹmísí Fásọ̀rọ̀ pátápátá lẹ́yìn ikú bàbá yín ẹ ò ní rí bànújẹ́ ẹ bá mi sàmì ọ̀rọ̀. Tó gbogbo ẹbí tí bàbá fi ilẹ̀ sáyé lọ ìtọ́jú àwọn ọmọ wọ̀nyí dọwọ́ yín. Gbogbo wa pátápátá ẹ jẹ́ aṣojúṣe wa ẹ má jẹ́ àgbàgbé òkú ọ̀run ọmọ òkú ọ̀run. Gbogbo ẹ̀yin ọmọ Fásọ̀rọ̀ pátápátá lẹ́yìn ikú bàbá ẹ ò ní rí bànújẹ́ ẹ bá mi sàmì ọ̀rọ̀. Gbogbo ẹgbẹ́ Hòtẹ́ẹ̀lì Association Mainland mo kí yín o ẹ kú ìdárò first chairman yín gbogbo onílé yamiyami ẹ jẹ́ aṣojúṣe wa gbogbo ẹgbẹ́ pátápátá ikú Olúyẹmísí Fásọ̀rọ̀ ò ní dàkúfà láéláé ẹ bá wa sàmì wìtìwìtì. My chairman Karim Olómídé àfijù onífújì P-man governor ní Lagos State ikú ò ní pa ọ́ ní rèwerèwe lágbára Olúwa ọba. Karim Olómídé ò ní dẹni àwátì láéláé ẹ bá mi sàmì wìtì. Gbogbo olú ìjọ mímọ́ tó wá ilé wa ò ní dàrú ìjọ wa ò ní dàrú gbogbo ẹni tó gbọ́ tó wá lọ́jọ́ òní ikú Fásọ̀rọ̀ ò ní dàkúfà lórí ẹnikẹ́ni nínú wa. Olúyẹmísí Fásọ̀rọ̀ Paul máa lọ bọ́lúwa ọba ti wí ni. Iwájú tó kọjú sí Olúwa ọba jẹ́ ó dára ẹ̀yìn tó fi ilẹ̀ kó má bàjẹ́. Tọ́jú ọmọ kó o bá ní tọ́jú ọmọ ọmọ gbogbo ará ọ̀rẹ́ tí wọ́n dúró ti àwọn ẹbí nígbà àṣeyẹ yìí Èdùmàrè ò ní padà lẹ́yìn gbogbo wa ẹ bá mi sàmì wìtìwìtì ẹ tún jẹ́ àjọ máa sọ pé a ò pàdé lẹ́sẹ̀ Jésù níbi tí a kò ní ara wa a ò ríra wa a ò yọ̀ mọ́ra wa Jésù ni yóò ṣe alága wa. hallelujah. hallelujah.